Àtúnkù dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì ti Àrólé Baba Ten Fito níbi tá a ti ṣe bẹ́ẹ̀ gbálégbòde tá à ń tẹ̀sẹ̀ kúkú ọ̀nà tó jìn láti múròyìn wá lájẹ́ ọ̀balẹ̀ bí nǹkan ṣe lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ìbójú tẹ fún òbò ojú náà ní fọ́ etí tẹ̀sẹ̀ fi ń gbọ́ wa etí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè ìròyìn fún tàsìkò yìí ó náà látún ṣe bẹ́ẹ̀ tá a gbálégbòde tá a mú wa sójú mọ́ máwòrán àti tí gbọ́ ìtẹ́jọ́ lólùfẹ́ wa ibẹ̀ tí mọ̀ pókọ̀ mi ò yípadà àyànfẹ́ Elédùmarè ń ló kọ títè mí ń jẹ́ kókó oníròyìn rẹ̀ ẹjẹ́ àgbéyẹ̀wò ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ oníròyìn náà. Níṣe ni ìdàgbàsókè ń bá ìsí ètò ààbò àti ètò ọrọ̀ ajé tó burúkú jùlọ lásìkò ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu báyìí ẹgbẹ́ òṣèlú PDP àwọn náà sọ ọ̀rọ̀ náà sóde. Ẹ má dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lóhùn jàre ó ti mọ́ wọn lára láti máa pawọ́ láìṣe wàhálà ni Tinubu ń ṣe bẹbẹ lórí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà o Orji Kalu ló sọ èyí di mímọ̀. Àní Wike ò mọ̀ọ́re ó yẹ kó lè san gbèsè fẹ́gbẹ́ òṣèlú PDP bó bá jẹ́ pé ó mọ̀ọ́re ni Olóyè Bọ̀dé George olómà tún ṣàlàyé ọ̀rọ̀ lórí mọ̀máwòrán Channel. Ẹ lọ gbé mílíọ̀nù 15 náírà wá fún owó ìtúsílẹ̀ àwọn ènìyàn yín tá a ṣe bẹ́ẹ̀ tá a jí gbé wò àwọn ajínigbé náà kọ lẹ́tà ránṣẹ́ sáwọn ẹbí ọmọ ìjọ Deeper Life 3 ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tán jí gbé ní ìpínlẹ̀ Ondo. Bẹ́ẹ̀ lọ́wọ́ ti tẹ ọmọ ọdún 21 kan àtàwọn ẹmẹ̀wà rẹ̀ tí wọ́n jọ gbìmọ̀ràn papọ̀ láti jí ara wọn gbé tó sì béèrè fún mílíọ̀nù 2 náírà láti ọ̀dọ̀ mọ̀lẹ́bí ọmọ ọ̀hún ní ìpínlẹ̀ Enugu. Ìdàrúdàpọ̀ ní ìpínlẹ̀ Kano pẹ̀lú bó ṣe ní àwọn ọ̀dọ́langba kan tán jẹ́ ẹlẹ́gbẹ́ òkùnkùn náà ń ṣe bẹ́ẹ̀ já ṣọ́ọ̀bù àwọn oníṣọ́ọ̀bù tó sì ń kó ẹrù wọn lọ ní ìpínlẹ̀ ọ̀hún lásìkò wàhálà tán fà. Ọ̀rọ̀ ti di ìpínlẹ̀ Kwara báyìí àwọn agbébọn náà ti ṣe bẹ́ẹ̀ yìnbọn pa bàbá kan báyìí o tó tún jí ọmọ rẹ̀ 2 gbé lọ ní ìpínlẹ̀ ọ̀hún. Yorùbá ní ikú ogun a máa pa kíkanjú títodò sí nǹkan òmùwẹ̀ ṣe rí kó ẹ̀sìn báyìí ó ní pa ìran agbésùmọ̀mí àwọn agbésùmọ̀mí kan rèé wọ́n pa nípakúpa ní ìpínlẹ̀ Plateau. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Níṣe ni ìdàgbàsókè ń bá ìsí ètò ààbò ètò ọrọ̀ ajé burúkú tó ń ṣe bẹ́ẹ̀ nínú ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu lásìkò yìí ẹgbẹ́ òṣèlú PDP ló sọ̀kọ̀rọ̀ sáàrẹ Bọ́lá Ahmed Tinubu. Lánàá òde yìí ti ń ṣe ọjọ́ 27 inú oṣù karùn-ún ọdún tá a wọ̀ yìí ó ní àgbáríjọ ẹgbẹ́ òṣèlú PDP àwọn NEC wọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe ìpàdé àpapọ̀ lólùlẹ̀ yìí ti ṣe Àbújá níbi tí wọ́n ti ṣe ní àlàyé lẹ́yìn ìpàdé ọ̀hún látẹnu ẹni tó jẹ́ alága fìdíẹ fẹ́gbẹ́ òṣèlú PDP náà ìyún Elia Damagun òní ó mọ̀ sọ̀rọ̀ yìí sóde níbi tó ti ṣe ní àlàyé pé ṣẹ̀rí ìṣèjọba tó bẹ lóde yìí lábẹ́ aláṣẹ àti olùdarí ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti inú ẹgbẹ́ òṣèlú APC òní ó ṣe bẹ́ẹ̀ kó àkóbálá báwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lágbọn ètò ààbò tó ti ṣe bẹ́ẹ̀ lórí kodò tó sì porúkú musu òní kò sí ètò ààbò kankan lórílẹ̀-èdè Nàìjíríà lásìkò ìṣèjọba ààrẹ tó bẹ ní òde yìí bẹ́ẹ̀ náà ni ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ló ti di ti ó dẹnu kodò bí ẹ̀rọ afami táàrí ò sì wọ ojútùú sí ìgbésẹ̀ kan tí ó sì gbé ìgbésẹ̀ kankan láti wo ojútùú sí àwọn ìṣòro tó ń kojú ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ní kàkà bẹ́ẹ̀ níṣe ni ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu àtẹgbẹ́ òṣèlú APC náà tó ṣe bẹ́ẹ̀ dá ète máwọn ẹgbẹ́ alátakò láti sọ orílẹ̀-èdè Nàìjíríà di one party system níbi tí wọ́n ti máa pàṣẹ ṣe bó ṣe wù wá ó ní gbogbo tó wù kán wá lè ṣe o àtọ̀nà yóò kán lè gbà níṣẹ́ lẹ́gbẹ́ òṣèlú PDP náà sì dúró tán gẹ́gẹ́ bí igi ìrókò èyí tí mímì kan kò lè mì àwọn báyìí náà ṣe ní àlàyé pé gbogbo ìpàdé táwọn ṣe yìí ó ti ń wá ojútùú sí gbogbo lásìgbò tí ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP onígbà tí ó bá sì fi di ọdún 2027 tètò ìdìbò míì sí ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà yóò wáyé ayé ò ti mọ ibi tí a tó àwọn ẹgbẹ́ òṣèlú APC sí nínú ẹgbẹ́ òṣèlú PDP torí pé àwọn ìpadàbọ̀ abìjàwàrà sí rẹ́lẹ̀ yìí bí ẹkùn ni ó ṣe rí àlàyé tí Damagun tó ṣe ní bẹ́ẹ̀ náà ló ní àwọn tó padà ṣe ìpàdé míì ní 30 oṣù tá a wà oṣù kẹfà nínú ọdún tá a wà nínú rẹ̀ yìí láti sì lè mọ ojútùú sí nǹkan míì tó bá tún ṣẹlẹ̀ ní inú ẹgbẹ́ òṣèlú PDP. ẹ
má dá wọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lóhùn ó jàre, ó ti mọ́ wọn lára láti máa pawó láì ṣe wàhálà bí ti ń wù kó mọ. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń ṣe bẹbẹ lórí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà wa o. Orji Kalu ló sọ èyí di mímọ̀. Ẹni tó ti jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Abia tó sì tún jẹ́ akójànú ilé ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá Orji Kalu onímọ̀ ṣe àlàyé ọ̀rọ̀ ní ilé ìgbìmọ̀ àpapọ̀ ti Àbújá lánàá òde yìí lásìkò tó bá oníròyìn sọ̀rọ̀. Ibẹ̀ ló ti ṣe ní àlàyé wípé níṣe ni orílẹ̀-èdè Nàìjíríà làwọn ọmọ orílẹ̀-èdè ọ̀hún ó ní wọ́n ya ọ̀lẹ tí wọ́n sì fẹ́ ṣe agbára ṣe kó tó di wípé wọn yóò máa rí owó. Nígbà tí ó mọ̀ ṣe àlàyé ọ̀rọ̀ oníṣẹ́ mọ́tànyín oníṣòwò paraku ó ní òun jẹ́ òun kì í sì ṣe olóṣèlú bí aṣèrò. Ó ní gbogbo ìgbésẹ̀ táàrẹ Bọ́lá Ahmed Tinubu tó ń gbé láti tún ọ̀tọ̀ ara di orílẹ̀-èdè Nàìjíríà sọ bí ẹni sọgbà. Ó ní gbogbo ẹ̀ ó ní ó ti so èso rere báyìí. Ó ní ó ti fojú hàn láti òkè lọ́hùn-ún lọ́dọ̀ àwọn oníṣòwò tó ga jùlọ. Ó ní bí ó tiẹ̀ tí ì dé ọwọ́ ìsàlẹ̀ láti lọ́dọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní síbẹ̀síbẹ̀ nígbà tá a bá fi rọ́dún méjì sọ́dún mẹ́ta sí nísìnyí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yóò mọ pàtàkì àti kókó tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó gùn lé olú ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́gọ̀ ẹnu lórí ìgbésẹ̀ akin èyí tí ààrẹ gbé níbi tó ti ṣe ní àlàyé pé ó ní ààrẹ àkọ́kọ́ láti ọdún 1960 tá a ti gbòmìnira lórílẹ̀‐èdè Nàìjíríà tí ó gbèrú ìgbésẹ̀ akin ọ̀hún pẹ̀lú bó ṣe ṣe bẹ́ẹ̀ yọwọ́ ìrànwọ́ epo kúrò nínú owó tí ìjọba orílẹ̀‐èdè Nàìjíríà ti ń san. Ó ní bẹ́ẹ̀ náà ló tún ṣe ní àlàyé wípé ìfẹ̀gbẹ́pẹ̀gẹ́ pẹ̀lú owó náírà àti dọ́là ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni yóò kọ́kọ́ ṣe eléyìí nínú ètò sì ti ran àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́. Ó ní ẹ jẹ́ ká ṣe sùúrù ká sì ṣe bẹ́ẹ̀ ṣe àtìlẹ́yìn fáàrẹ Bọ́lá Ahmed Tinubu. Ohun gbogbo ń bọ̀ wá sàn wá bọ̀ bíi ti wàrà láìpẹ́ yìí. Ẹ̀rí tí ààrẹ tó gùn lé fídíò rẹ̀ ń bẹ níbí ẹ̀jẹ̀ ṣàmúwa rẹ̀ báyìí. Down the line, people are still suffering. Yes, I agree that, but it started trickling in on the macro level, that's on the upper level, not on the lower level. So I'm hoping that in the next 2-3 years, the policies of Mr. President will trickle down and Nigerians will appreciate what Mr. President is doing. Since 1960, I'm not a sycophant. This is first president. You know, I have tank farms. This is first president that stopped subsidy. This is first president they matched the $2. That is why we are suffering. Because Nigerians are not used to working hard. We are used to getting cheap money. People sleep in their houses and use telephone and get dollar and sell it at very high rate. People sit in their houses and use their tank farms and collect paper and they make money. But this is one president who have said, if you are ready to make money, make it the right way. If you are not... Ẹ káàbọ̀ padà. Àní Wike kò mọ̀ọ́re sẹ́ ó yẹ kó lè san gbèsè fún ẹgbẹ́ òṣèlú PDP bó bá jẹ́ pé Wike mọ̀ọ́re ni. Olóyè Bọ̀dé George òun ló mà tún ṣe àlàyé ọ̀rọ̀ míì lórí móhùnmáwòrán chánẹ́ẹ̀lì. Gẹ́gẹ́ bá a ṣe ti mú ìròyìn náà wá lánàá òde yìí níbi tí ẹni tó jẹ́ igbákejì fún alága ẹgbẹ́ òṣèlú PDP jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ rí Olóyè Bọ̀dé George níbi tó ti ṣe ní àlàyé pé ẹni tó jẹ́ mínísítà tó ń ṣe àkóso olú ilẹ̀ yìí ti ń ṣe Àbújá Nyesom Wike ó ní ó fi ẹ̀sùn kàn wípé Wike ò mọ̀ọ́re àti pé kò yẹ kó lè hùwà tó wù yìí sẹ́gbẹ́ òṣèlú PDP pẹ̀lú bó ṣe pálàṣẹ wípé kán lọ gbé àgádágodo láti sẹkítẹ́rìàtì ẹgbẹ́ òṣèlú PDP ti bẹ̀ ní Àbújá nígbà tí ó ṣe ní àlàyé lórí Arise TV sí ìyàlẹ́nu níṣe ni bàbá tó mórílé Channel TV níbi tó tún ti lè ṣe àlàyé ọ̀rọ̀ ọ̀hún ní ìtẹ̀síwájú wípé àní Wike tí mò ń sọ yìí àlóyè aláìmoore sẹ́gbẹ́ òṣèlú PDP ó nítorí wípé oríṣiríṣi oyè àti ipò ńláńlá ló ti dé láti inú ẹgbẹ́ òṣèlú PDP tí ó wà nínú rẹ̀ yìí títí di àkókò yìí kò tí ì fẹ́gbẹ́ òṣèlú PDP sílẹ̀ o ó sì wà nínú ẹgbẹ́ òṣèlú PDP ó sì tún ṣe àtakò fẹ́gbẹ́ òṣèlú ọ̀hún nígbà tí ó mọ̀ ṣe àlàyé ọ̀rọ̀ ó ní Wike kò mọ̀ọ́re tó bá ṣe wípé lóòótọ́ àti lódodo òun ló tiẹ̀ wà nínú òfin wípé kí wọ́n ṣe bẹ́ẹ̀ tí kán fi àgádágodo ti ilé sẹkítẹ́rìàtì ti PDP ní Àbújá ó ní síbẹ̀ ṣèbọ́mọ ẹgbẹ́ òṣèlú PDP ó ní Wike kí ló dé tí ò lè san owó tí kò ju 7.9 million naira lọ fún ẹgbẹ́ ọ̀hún kó wá mú rìsíìtì rẹ̀ kó mú wá báwọn ní sẹkítẹ́rìàtì ọ̀hún kó sì béèrè fún owó rẹ̀ wípé mo ti bá yín san gbèsè láti mọ́ lè jẹ́ káfẹ́ di ara wa síta kó wá gbowó rẹ̀ padà ó ní Wike ọ̀sẹ̀ lẹ́yìn ó bẹ̀rẹ̀ sí ní polongo káàkiri láti fi gbé àgádágodo
ti ilé sẹkítẹ́rìàtì ẹgbẹ́ òṣèlú PDP ọ̀hún ó ní ó yà mí lẹ́nu fún Wike gidigidi gan ni o. Bẹ́ẹ̀ ẹgbẹ́ òṣèlú APC náà àwọn náà jẹ gbèsè lólùlulẹ̀ yìí tí ń bẹ ní Àbújá ṣùgbọ́n tá a fọyín ọwọ́ bò mọ́lẹ̀ látàrí wípé wọn ò fẹ́ fẹ́ di ara wọn síta. Ó ní Tinubu ń lo Wike láti mọ tako àwọn kí ètò ìdìbò ọdún 2027 kó tó dé ní ọ̀rọ̀ pọ̀ tí olóyè Bọ̀dé George sọ. Ẹ jẹ́ sáré gbé fídíò rẹ̀ wá. Platform of this party as a local government chairman in Rivers. Later, he became chief of staff to an elected governor of this party. Then, President Jonathan appointed him as a Minister of State of Education on our party. Then became a governor for 8 years on the platform of this party. Talking as an African, I said, culturally, that's why I said, look, let's look at it as if it's his father's house, who trained him, where he grew up, where he went to school, and became a public personality. Now, what do you do to pay back that family? What is 7 million? You think Minister Wike should have paid on behalf of the PDP? No, I'm saying at the very worst. Because look at all the appointments he has held with the party. He has benefited from the PDP. Massive. So he should have come through for the PDP. He should have just said to them, okay, 7 million I pay from my pocket, take the receipt back to the party secretariat and say, you see how you people are foolish. I am completely committed to this house. Ẹ káàbọ̀ padà. Ẹ lọ gbé mílíọ̀nù 15 náírà wá fún owó ìtúsílẹ̀ àwọn ènìyàn yín báyìí o. Àwọn ajínigbé náà ti kọ lẹ́tà ránṣẹ́ sáwọn ẹbí ọmọ ìjọ Deeper Life 3 ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tán jí gbé ní ìpínlẹ̀ Ondo. Pàṣẹmú ìròyìn náà wá lánàá òde yìí níbi tá a ti ṣe ní àlàyé pé àwọn ọmọ ìjọ Deeper Life Bible Church ní ìjọba ìbílẹ̀ Àríwá Àkúrẹ́ ètò wà ní Kàsímọ́là Ògbéṣe ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n palẹ̀ wọn mọ́ lásìkò tán ti ilé ìjọsìn bọ̀ ní ọjọ́ Ajé Monday tá a lò sẹ́yìn yìí níbi tán ti ṣe bẹ́ẹ̀ palẹ̀ àwọn ènìyàn mẹ́tẹ̀ẹ̀ta mọ́. Wàyí o àwọn mọ̀lẹ́bí àwọn ènìyàn ọ̀hún náà ti fi ìròyìn náà léde wípé wọ́n ti bá àwọn sọ̀rọ̀ tó sì béèrè fún mílíọ̀nù 15 náírà 15 million naira gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀ fáwọn ènìyàn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún èyí tí ó ń túmọ̀ sí wípé lórí ènìyàn kan wọ́n ń retí mílíọ̀nù 5 náírà kan tó lè tú wọn sílẹ̀. Wàyí o àwọn ọmọ ìjọ ní àwọn ti bẹ̀rẹ̀ àdúrà lóní kíkan fún àwọn ènìyàn ọ̀hún kí ẹ̀mí Olódùmarè kó lè kó sí wọn nínú kán lè tú àwọn ọmọ ìjọ náà kí wọ́n lè tú wọn sílẹ̀. Bákan náà ni wọ́n ní àwọn ti fi ọ̀rọ̀ ohun tó ikọ̀ Àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ondo àti tàwọn ọlọ́pàá àwọn ti fi tó wọn létí nínú ètò tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Àyànládé Ọláyínká tó fìdí ìròyìn náà múlẹ̀ pé lóòótọ́ àti lódodo ìròyìn ti tètè gbọ́ àwọn tán ni wọ́n ti já àwọn ọmọ ìjọ Deeper Life gbé bó tilẹ̀ jẹ́ pé ó rùn ò mọyì àwọn ènìyàn tó jí gbé ọ̀hún ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn ti kó àwọn ẹ̀ṣọ́ aláàbò wọ inú igbó lọ láti ṣe àwárí àwọn ènìyàn ọ̀hún láìpẹ́ láì jìnnà ó sì ní wọ́n dóòlà wọn padà sọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí wọn láìpẹ́ yìí. Bẹ́ẹ̀ lọ́wọ́ ti tẹ ọmọ ọdún 21 táwọn ènìyàn tó jí ọmọ ọdún 21 àti àwọn ẹmẹ̀wà rẹ̀ tọ́jọ́ ṣe bẹ́ẹ̀ gbìmọ̀ràn pọ̀ láti jí ara wọn gbé níbi tán ti gba mílíọ̀nù 2 náírà lọ́wọ́ mọ̀lẹ́bí rẹ̀ ní ìpínlẹ̀ Enugu. Ọ̀dọ́kùnrin tórúkọ rẹ̀ ń jẹ́ Chidera Ako ẹni ọdún 21 òní ó mọ̀ ṣe bẹ́ẹ̀ di papọ̀ pẹ̀lú àwọn ènìyàn rẹ̀ níbi tá a ti rí Chidalu Okechukwu ẹni ọdún 19, Ifeanyi Ogwu ẹni 20 ọdún àti Ọ̀sáyè Chigozie ẹni ọdún 45 nílẹ̀ tí wọ́n ní 3 nínú àwọn ènìyàn ọ̀hún òní wọ́n ṣẹ̀ṣẹ̀ dé láti ọgbà ẹ̀wọ̀n tí wọ́n ti dá wọn sílẹ̀ òní àwọn ènìyàn náà òní wọ́n jọ ṣe bẹ́ẹ̀ ní ìmọ̀ràn papọ̀ àlàyé ọ̀hún láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Enugu Daniel Udukwe òní ó sọ di mímọ̀ ní ó ṣe ní àlàyé pé ní ọjọ́ 24 nínú oṣù tá a wà yìí ní ẹ̀ka bí dédé aago 1 ọ̀sán lọ́wọ́ bá àwọn ènìyàn ọ̀hún gẹ́gẹ́ bó ṣe tẹ̀síwájú nínú àlàyé wípé àwọn mọ̀lẹ́bí ọmọ náà Chidera Ako òní wọ́n mú ìròyìn náà tó àwọn létí wípé lọ́jọ́ 2 nínú oṣù karùn-ún tá a wà yìí làwọn gba ìpè wípé wọ́n ti jí ọmọ àwọn gbé nígbà tí ó sì di ọjọ́ 2 nígbà tí ọ̀rọ̀ yóò sì fi di ọjọ́
kẹrin inú oṣù karùn-ún ní í ṣe ni wọ́n ní wọ́n ṣe fídíò kan tán gbé ìbọn pistol tí ń ṣe ìbọn ìléwọ́ lé ọmọ àwọn lórí tó sì ń fi ìyà jẹ tán so lápá so lẹ́sẹ̀ wípé kálọ̀dé tọ́jú mílíọ̀nù 10 náírà tó bá fẹ́ kí ọmọ wọn wà láàyè wọn ní láti gbà náà làwọn ti ń sánà láti rí owó ọ̀hún. Ó ní àwọn gbìyànjú láti san owó tó tó 1.5 million naira ní ọjọ́ 22 nínú oṣù tá a wà nínú rẹ̀ yìí ṣùgbọ́n táwọn ènìyàn náà kọ̀ jálẹ̀ wípé àfi tó wọ̀ wọ́n bá pé mílíọ̀nù 2 náírà nínú tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tó san mílíọ̀nù 5 kó owó ọ̀hún tí òǹkà rẹ̀ fi di mílíọ̀nù 2 náírà. Wàyí o lásìkò tán gbìyànjú láti lọ rí gbọ́ owó ọ̀hún lẹ́nu POS ó ní wọ́n fi páńpẹ́ òfin kó àwọn ènìyàn náà. Wọ́n sì jáwọ́ wípé Chidera Ako ẹni ọdún 21 tó jẹ́ ọmọ àwọn òbí náà ó ṣe bẹ́ẹ̀ di pàǹpá pẹ̀lú àwọn táwọn fi jí wọn gbé. Wàyí o wọ́n ti wà ní gbàgà àtìmọ́lé báyìí níbi tó ti ń ra àwọn agbófinró lọ́wọ́ lórí ìwádìí wọn. Ìdàrúdàpọ̀ ní ìpínlẹ̀ Kano pẹ̀lú báwọn ọ̀dọ́ kan ṣe bẹ́ẹ̀ ń já ṣọ́ọ̀bù àwọn ọlọ́jà tó sì ń kó ẹrù àti dúkìá wọn lọ lásìkò wàhálà àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn méjì tó ṣẹlẹ̀. Àwọn olùgbé agbègbè tá a pè ní Sheka àti Maidole wọn ni wọ́n ti fi ohùn léde báyìí sí ìjọba ìpínlẹ̀ ọ̀hún. Àwọn tó wà ní ìjọba ìbílẹ̀ Kumbotso ní ìpínlẹ̀ Kano náà ṣe àlàyé ọ̀rọ̀ pẹ̀lú bá ti sọ nímọ̀ wípé àwọn ọ̀dọ́ langba kan tọ́jú orí wọn kò tí ì jọ ọmọ ọdún 14 sí ọmọ 22 lọ nínú èyí tí wọ́n ṣe ní àlàyé wípé àwọn ènìyàn náà ó ní wọ́n jọ di pàpà papọ̀ pẹ̀lú ẹgbẹ́ méjèèjì nínú ibi tí wọ́n ti ṣe bí ìgbà tí àwọn ń jà láàrin ara wọn tí wọ́n bá ti bẹ̀rẹ̀ wàhálà ọ̀hún táwọn ọlọ́jà bá ti fi ọjà wọn sílẹ̀ ó ní wọ́n ń dọ́gbọ́n kó ọjà wọn láti tún dáwọn ènìyàn lọ́nà tí wọ́n gba owó àti dúkìá ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àtàwọn nǹkan míì lọ́wọ́ àwọn ènìyàn ọ̀hún. Wàyí o wọ́n ti wá ké sí ìjọba ìpínlẹ̀ Kano pé kó bá wọn ṣe ìkìlọ̀ kó sì bá wọn pinwọ́ àwọn ọ̀dọ́ lágbọ̀ ọ̀hún tí wọ́n ṣe bẹ́ẹ̀ sí fẹ́ pa wọ́n jà tí wọ́n ti fi ń kó àwọn ènìyàn lẹ́rù àti dúkìá wọn lọ ní ìpínlẹ̀ Kano. Ọ̀rọ̀ di ìpínlẹ̀ Kwara báyìí àwọn agbébọn yìnbọn pa bàbá kan wọ́n tún ṣe bẹ́ẹ̀ jí ọmọ rẹ̀ méjì gbé wọ inú igbó sálọ. Lágbègbè tó pè ní Tàṣágì Láfíàjì ní ìjọba ìbílẹ̀ Edu ní ìpínlẹ̀ Kwara ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣe ìwà náà ti sọ̀sẹ́ báyìí láti ṣekú pa bàbá kan yẹ tí wọ́n tún ṣe bẹ́ẹ̀ jí ọmọ rẹ̀ méjì gbé wọ inú igbó sálọ gẹ́gẹ́ bí àlàyé tí àwọn olùgbé agbègbè náà èyí tí wọ́n ṣe fáwọn oníròyìn tí ikọ̀ Sahara Reporter wọ́n sọ dúnmọ̀ wípé ládùúgbò àwọn ní ìṣẹ̀lẹ̀ ohun ti ṣẹlẹ̀ pẹ̀lú báwọn agbébọn ọ̀hún wọ́n sì ṣe bẹ́ẹ̀ ya wọ agbègbè náà wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn ní kólekóle níbi tó ti ṣekú pa bàbá kan tó tún jí ọmọ rẹ̀ méjì gbé wọ inú igbó sálọ. Ó ní wọn kò tí ì mọ irú àwọn ènìyàn tí wọ́n jẹ́ lásìkò tá a fi kó ìròyìn jọ bẹ́ẹ̀ làwọn ikọ̀ agbésùnmọ̀mí kankan wọn tí ì jáde síta kan ní àwọn làwọn wu ìwọ̀ ọ̀hún. Irú eléyìí ló ti ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kwara sẹ́yìn ní agbègbè tí wọ́n pè ní Gbúgbú ní ìjọba ìbílẹ̀ yìí náà bákan náà níbi tá ti ṣe ní àlàyé pé olówó epo bẹntiró kan Alhaji Abasi àti mánéjà rẹ̀ Abubakar Isa ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n jí gbé lásìkò tí wọ́n darí ibi sẹ́bọ̀ wọ́n sì dáná sun ọkọ̀ wọn wọ́n sì béèrè fún mílíọ̀nù lọ́nà 200 náírà 200 million naira ṣáájú kí wọ́n tó lè tú àwọn ènìyàn náà kan tó lè tú wọn sílẹ̀. Ètò ń kọ àwọn olùgbé agbègbè ìpínlẹ̀ Kwara lóminú wípé níṣe ni ètò ààbò ní orí àwọn ènìyàn ọ̀hún ó ti di tí ó mẹ́hẹ̀ báyìí láti bẹ̀bẹ̀ fún ìjọba ìpínlẹ̀ Kwara láti tètè pa kìtìmọ́lẹ̀ wá ojútùú sí ọ̀rọ̀ náà. Yorùbá ní ikú ogun a máa pa akíkanjú, ikú odò ń kọ́ ó sì ń pọ̀ mọ̀wẹ́ o. Ikú ẹ̀sìn ló ń pa agbésùnmọ̀mí. Àwọn agbésùnmọ̀mí kan rèé tán ti pa ní ìpakúpa ní ìpínlẹ̀ Plateau. Ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí lábẹ́ forward operation base ní ìpínlẹ̀ Plateau wọn ni ti ṣekú pa àwọn agbésùnmọ̀mí bandits 3 ọ̀tọ̀ọ̀tọ̀ lábúlé méjì tó pè ní Tengi àti Kayarda ní ìjọba ìbílẹ̀ Kwankpam ní ìpínlẹ̀ Plateau ọ̀hún gẹ́gẹ́ bá ṣe ní àlàyé pé lọ́jọ́ 27 oṣù tá a wà nínú rẹ̀ yìí ní nǹkan bíi dédé aago 2 ọ̀sán ó ní ìkọlù náà wáyé pẹ̀lú bá ṣe ní àwọn oníṣẹ́ láabi bandits ọ̀hún náà ti ń gbìmọ̀nà lórí bí wọ́n ṣe ṣọṣẹ́ tí wọ́n sì ṣekú pa àwọn ènìyàn ní ìpínlẹ̀ Plateau.
ṣùgbọ́n ṣáájú kí wọ́n tó palẹ̀ ara wọn mọ́ láti lọ wu ìwọ́wọ́ bíi ọwọ́ wọn náà níṣe ni ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí náà ti ya bò wọ́n tó sì ṣe ìkọlù sí wọn níbi tá ti ṣe ní àlẹ́ pé àwọn agbésùnmọ̀mí báńdíìtì mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ wọn ni wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe ikú pa tó sì gba ìbọn AK-47 mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́wọ́ wọn tó ń ti ọta ìbọn inú AK-47 ọ̀hún báyìí ni wọ́n ṣe ṣẹ́gun ikọ̀ àwọn agbésùnmọ̀mí tí wọ́n bá tún ṣe bẹ́ẹ̀ ṣọṣẹ́ ní ìpínlẹ̀ Plateau. Kídùn kó pọ̀ ṣókí ọ̀nà ni ọbẹ̀ oge mọ́dẹ̀mọ́gẹ̀ fìlò ní kọjá ìpínpínjú ìròyìn mi ò jù báyìí lọ fún ti àsìkò yìí oníyẹ̀ṣẹ́ ọlọ́bẹ̀ ẹ̀ṣẹ̀ yìí tẹ́ bá mi jẹ́ ẹ kú àìbínú títí di ìgbà tátù padà máa pàdé lórí ìkànnì tá a jọ wà yìí ó kọ́ mi ò ní yí padà o àyànfẹ́ Elédùmarè náà ni ó dàbọ̀.